Kí ni nǹkan tí à ń pè scissors ní èdè Yorùbá? Scissors eléyìí tí àwọn aránṣọ tí wọ́n máa ń lò láti fi gé aṣọ tó jẹ́ ohun èlò àwọn aránṣọ, àwọn tailor. Scissors, báwo la ṣe ń pè ní èdè Yorùbá? Mo bi ẹnìkan léèrè ìbéèrè rí níjọ́ kan tó fi dáhùn ní pé SARS ni làwọn máa ń pè pé SARS. Mo ní SARS yìí èdè eléyìí tá a yá láti inú èdè òyìnbó wọnú Yorùbá òun ní ọ̀rọ̀ ọ̀hún jẹ́ torí pé ìlànà àfetíyá ló mú wa sọ SARS di ọ̀rọ̀ Yorùbá. Scissors gangan kí lorúkọ tí a máa ń pè ní èdè Yorùbá. Tí jẹ́ pé ọ̀rọ̀ yìí wà nínú àwọn ọ̀rọ̀ eléyìí tó ti sọnù nínú èdè Yorùbá ṣùgbọ́n bí eré kò sí orúkọ míì tí wọ́n ń lò fún scissors. Nítorí ìdí èyí orúkọ tí wọ́n ti ń pè láti ilẹ̀ kó tó di pé orúkọ ọ̀hún sọnù láàrin wa. Náà lorúkọ tá a sì lè máa pe scissors. Kò sí orúkọ míì eléyìí tá a lè lò fún. Kí wá lorúkọ ọ̀hún? Àlùmọ́gàjí. Àlùmọ́gàjí lorúkọ tí wọ́n pe scissors. Àlùmọ́gàjí ni orúkọ scissors láti ilẹ̀ wá ní èdè ti Yorùbá. Ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa like ẹ̀. Ẹ fi ránṣẹ́ sí àwọn èèyàn yín kí wọ́n bá lè kẹ́kọ̀ọ́ là ń torí ẹ̀ ṣe lórí ìkànnì yìí. Ẹ ṣeun gan ni.